ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ọ̀dẹ̀ ògùnbí ẹni òní 30/06/2024 òpin ọ̀sẹ̀ òpin oṣù abẹ́ ọlọ́run gbogbo ìṣòro àti ìdààmú ayé wa kọ́lọ́mbà fòpin sí ẹ̀ṣẹ̀ àmì dáadáa. Orúkọ mi ò tí ì yí padà, orúkọ mi náà ni Yusuf Muhammed Bashir Abu Mufida tí gbogbo èèyàn mọ̀ sí Alfa Togo. Ẹ̀mọ̀ wa ẹ̀mọ̀ ṣe wa tó bá di àyájọ́ ìní a máa ń kó àwọn òwe wa àti ìtumọ̀ rẹ̀ tí a máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tí a máa fi ti kó níkọ̀ngbẹ́. Òwe tèní rè láì fi àsìkò ṣòfò. Yorùbá bọ̀ wọ́n á ní tí ọmọdé bá ń gé igi inú igbó ìran àwọn àgbà ló mọ ibi tó máa wó sí. Tí ọmọdé bá ń gé igi inú igbó ìran àwọn àgbà ló mọ ibi tí ó máa wó sí. Ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo nǹkan tí ọmọdé fẹ́ ṣe, nǹkan tó fẹ́ ṣe yẹn gangan àǹfààní tó fẹ́ rí bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ òun ló máa wò. Ṣùgbọ́n ní tó máa ń di ẹ̀ ń wò bẹ̀. Lápèjúwe ọmọ kan rí obìnrin tó fẹ́ fẹ́ǹsìn, ó wá fẹ́ fẹ́ ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ dé ti gbọ́ àwọn ẹbí rẹ̀ ó jẹ́ kó mọ̀ pé ẹni yìí kì í ṣe ẹni tí ó máa fẹ́ o, torí pé àwọn àgbààgbà wòye sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ látara àwọn ìrírí ṣùgbọ́n rárá kò tẹ́ lọ́rùn. Òun wo bó ṣe pọ́n, òun wo bó ṣe níwájú bó ṣe lẹ́yìn, òun wò pé eléyìí lásán tí wọ́n bá wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú eléyìí á dé Àbújá láì fúláàtì. So nǹkan tó ń wò nìyẹn. Bọ̀ ká tó wí ká tó fọ̀ ó padà fẹ́ ọmọbìnrin yìí tó lè jẹ́ pé ìyá ẹ̀ ní ìyá burúkú, torí Yorùbá náà sọ pé obìnrin burúkú ṣe fẹ́ àná burúkú ni ò ṣe ní. Wàhálà ti dé bóyá látara pé wọn ò bímọ àbí wàhálà kan sí kejì ṣá ó padà sùn ó wá fẹ́ máa mú kọ̀ǹpléènì wá débi pé ó fẹ́ sọ pé òun ò lè ṣe mọ́. Ó wá sọ fún gbà yẹn pé ṣé àwí fún àbí àwí fún ẹ, tí ọmọdé bá ń gé igi inú igbó àwọn àgbà ló máa mọ ibi tí ó máa wó sí. Ní tó fẹ́ àchíf lẹ́sẹ̀kẹsẹ̀ lọ ń wò, ní tó fẹ́ kẹ̀yìn rẹ̀ òun ò ṣe kíni, òun ò wò bẹ́ẹ̀. Ìkànnì yẹn owó ìkìlọ̀ ni, kódà ó kìlọ̀ fún àgbàlagbà gan pàápàá. Lápèjú ẹni sìn Ògùn State tá a wà yìí ní sàbí Nàìjíríà tá a wà yìí nísìn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ǹpléènì pé Dàpọ̀ kò ṣe dáadáa, kò ṣe bá kò ṣe àwo. Ẹnìkan wá gbẹnu sọ pé wọ́n á torí social media wọ́n á sọ fún wọ́n á jẹ́ kó mọ̀ wọ́n á sọ fún pé the head of state kò ṣe é sọ̀rọ̀ sí o, number 1 of state ṣọ́ra ẹ̀ wọ́n á gbá ẹ̀ mú ó ní kò sí tó fẹ́ ṣẹlẹ̀. Ó padà bọ́ sórí social media ó bẹ̀rẹ̀ sí ní bú gọ́fúnà, ó bẹ̀rẹ̀ sí ní sọ pálapàla kátàkátà lórí social media. Ó padà dé tí gbọ́ gọ́fúnà pàṣẹ pé kọ́ lọ mú wá, wọ́n lọ ra mú, wọ́n kọ́kọ́ sàn sí gbàgà fún oṣù mẹ́sàn-án náà. Ó ní kókó lọ oṣù mẹ́sàn-án tán kó tó wá ṣàlàyé tẹnu ẹ̀ nítorí nínú ọbẹ̀ tó fi wà sọ́wọ́ kó ṣe wá ṣàlàyé ẹ̀. Ọ̀rọ̀ padà wá dé tí gbọ́ àwọn tó kìlọ̀ fún tó gbọ́ wọ́n wá sọ fún pé tí ọmọdé bá ń gé igi lúgbó àwọn ìran àwọn àgbà ló máa mọ ibi tí ó máa wó sí. A sọ fún òun ní ògbọ́ àti bẹ́ẹ̀ lọ. Láì fọ̀rọ̀gùn owó ìkìlọ̀ ní ire o. Ẹ tún pariwo àńjọ́ mi.